Àṣírí tú, ẹ̀rọ míì tó yàtọ̀ sí Bivas ní Inec fi kó ìbò ààrẹ jọ fún Tinubu o, Atiku ló sọ bẹ́ẹ̀. Ojúmọ́ kan àrà kan lọ̀rọ̀ tó ń jáde níbùdó ìgbẹ́jọ́ lórí awuyewuye tó súyọ lórí ètò ìdìbò ààrẹ tó kọjá lọ́jọ́ 25 oṣù kejì ọdún yìí. Tuntun tó jẹ jáde lásìkò ìgbẹ́jọ́ tó wáyé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 8 oṣù kẹfà yìí ni bí olùpẹ̀jọ́ kan Alhaji Atiku Abubakar tí í ṣe olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ ṣe ṣàlàyé nílé ẹjọ́ pé ẹ̀rọ tuntun tí òfin sọ pé àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC yóò fi ṣàkójọ ìbò tí wọn yóò sì fi ṣe àtàrétàré rẹ̀ sórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń dá èsì ìbò jọ sí, ìyẹn Bimodal Voter Accreditation System Bivas kọ́ ni àjọ náà lò. Ẹ̀rọ míì ni wọ́n fẹ̀yìn pọ̀n wọlé tí wọ́n fi ṣe àkójọ ìbò náà tí wọ́n sì fi ṣe àtàré rẹ̀ sórí àtẹ ayélujára wọn. Wọ́n ní kò sídìí méjì tí INEC fi dọ́gbọ́n burúkú yìí ju kí wọ́n lè ráàyè lo àwọn ẹ̀rọ àjèjì ọ̀hún láti ṣòjóró ìbò, láti yí ìbò, kí wọ́n sì lè gbẹ́bí fáláre nínú èsì ìdìbò ọ̀hún lọ. Atiku àti PDP ní èyí ló fà á tó fi jẹ́ pé lẹ́yìn àpamọ́pabò àti àdọ́gbọ́nsí wọn, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí í ṣe olùdíje fúnpò ààrẹ lórúkọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ni wọ́n kéde pé ó jáwé olúborí. Bẹ́ẹ̀ irọ́ pátápátá ni. Láti kín àwíjàre wọn lẹ́yìn, àwọn olùpẹ̀jọ́ yìí pé ẹlẹ́rìí méjì jáde. Ọ̀gbẹ́ni Friday Eguma tó jẹ́ alámòjútó ìbò nípínlẹ̀ Abia àti Grace Timothy tó ṣàmójútó ìbò náà nípínlẹ̀ Plateau, táwọn méjèèjì wà lára àwọn òṣìṣẹ́ fúngbà díẹ̀ tí INEC yanṣẹ́ fún lásìkò ìdìbò ọ̀hún. Àwọn méjèèjì sì ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé gẹ́rẹ́ táwọn ti lo àwọn ẹ̀rọ Bivas tí wọ́n fún àwọn láti ṣàròpọ̀ ìbò táwọn aṣòfin àgbà àtàwọn aṣojúṣòfin tán, táwọn sì ti taari èsì ìbò náà sórí àtẹ ayélujára INEC, làwọn ẹ̀rọ Bivas náà ti dẹnu kọlẹ̀ táwọn kò sì rí i lò fún èsì ìdìbò ti ààrẹ. Níṣe làwọn wá ọgbọ́n míì dá. Bákan náà ni Atiku àti PDP ṣàlàyé pé ẹni tí INEC lò láti ṣe kò kárí ẹ̀rọ ìgbàlódé àti ìtàkùn ayélujára wọn, ìyẹn ọ̀gbẹ́ni Sulaiman Farouk, ló dọ́gbọ́nkọ́gbọ́n kan láti rí i pé àwọn ẹ̀rọ Bivas kan kò ní ṣiṣẹ́ láàrin àsìkò tí wọ́n bá fẹ́ fèsì ìbò ti ààrẹ ṣọwọ́. Wọ́n ní ọgbọ́n ìmọ̀ ẹ̀rọ ni wọ́n lò láti já ìtàkùn tó so ẹ̀rọ Bivas àti àtẹ INEC Result Viewing, ìyẹn IREV pọ̀, èyí táwọn eléèbó ń pè ní Data Management System DMS. Àmọ́ àwọn agbẹjọ́rò olùjẹ́jọ́ tako àwọn àlàyé àti àwíjàre olùpẹ̀jọ́ yìí. Amòfin àgbà Abubakar Mahmood tó ń ṣojú fún INEC sọ pé apá kan ètò tí INEC ṣe nígbà tí ẹ̀rọ Bivas bá kọṣẹ́ lójijì ni láti lo ọgbọ́n míì irú èyí tí ọ̀kan lára àwọn ẹlẹ́rìí Atiku dá yìí. Ní ti alàgbà Wọlé Ọlánìpẹ̀kun, amòfin àgbà tó ṣojú fún ààrẹ Bọ́lá Tinubu, àti ọmọọba Lateef Fagbemi, ìyẹn amòfin àgbà tó ṣojú fún ẹgbẹ́ òṣèlú APC, àwọn méjèèjì ni wọ́n tako Atiku, PDP àtàwọn agbẹjọ́rò wọn. Wọ́n ní ẹ̀rí àtàwọn ẹlẹ́rìí tí wọ́n kó wá síwájú ilé ẹjọ́ náà tako òfin ìgbẹ́jọ́ torí àwọn ẹ̀rí náà kò sí lákọọ́lẹ̀ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbẹ́jọ́ yìí. Torí ẹ̀ wọ́n rọ ilé ẹjọ́ pé kílé ẹjọ́ má ṣe gba àwọn ẹ̀rí náà wọlé, níṣe ni kí wọ́n dàánù. Ìgbìmọ̀ náà ti sún ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ míì láti pinnu bóyá wọ́n máa gba àwọn ẹ̀rí wọ̀nyí wọlé àbí wọ́n máa dàánù bí omi ìṣọwọ́ ni. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.